40 years on stage, the code to Nigeria. Nigeria team Bamura. Ian Kẹjà alápẹ̀ẹ̀pẹ̀ kan lágbára lọ. Ọlọ́run kò fòde yẹ wá, Ọlọ́run kò fòjọ́ yẹ wá, àlàpé ẹ̀sẹ̀ ò lápá. Èmi ní ṣẹ́gun máa rè ṣòro. Àlàyé tàbí ẹ̀dúró lọ síwájú. Oyè àyàtẹ̀ bá rí kọ́ ẹ bá sí sẹ́yìn náà. Ẹ kúrò jàre kẹ́kẹ́. Today, most musicians in Nigeria, this is a testing period, a period the whole lot of us will have possibly 2 shows, 1 show, 3 shows, as it may be. A whole lot of us surely engage somewhere. And for us to create time, people will share this moment with you. I have a show. I'm going to go for it, but I'm blessed that I present myself here. And I'm leaving this place now so that the beats can go on. ẹ̀yin títí Aranbara níbikíbi tẹ́tí láǹfààní àti máa wò mí èmi náà ni ọmọ yìí Aranbara eléyìí tí mo máa ń tẹnumọ́ ní gbogbo ìgbà pé Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Mo fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn àṣírí nǹkan tó ṣẹlẹ̀ níbi tí gbogbo ìlú Èkó Pasuma party in Lagos, àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Fuji àtàwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma Wonder tí wọ́n ti ṣe ayẹyẹ 40 ọdún eléyìí tí ọ̀gá ńlá Fuji tí wọ́n ti ń lò béèrè yẹn lórí pátákó eléyìí tí a mọ̀ sí Pasuma 40 years on stage. Kèrèmí kọ́ o, gbogbo wa láti mọ̀ wípé àwọn nǹkan tí ọ̀gá ńlá Fuji tó bá ń ṣe, àwọn tó jẹ́ pé wọ́n dàmọ̀ tí wọ́n rí gbọ́ tí wọ́n dàmọ̀ dáadáa òun ni wọ́n tẹ̀bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà ló tẹ̀bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn businessman, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèrébìnrin àtàwọn òṣèré ọkùnrin àtàwọn tí wọ́n jẹ́ traveller káàkiri gbogbo àgbáyé òun ni wọ́n bá ọ̀gá ńlá Fuji tí wọ́n bá dúpẹ́. Kí wá ní àwọn àṣírí nǹkan tí èmi Aranbara tí mo mú wá? Mo fẹ́ jẹ́ ká farabalẹ̀ ká wá gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àtàwọn nǹkan má lè gbàgbé eléyìí tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ ohun tí Pasuma ṣe. Gbogbo alátijọ́ mọ̀ pé lágbolé Fuji èèkan ní Pasuma o tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Ìdí rèé tó fi jẹ́ wípé ẹ máa rí àwọn èèyàn kọ̀ọ̀kan níbẹ̀. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ wípé number 1 authority Fuji General Ìlákọ̀lẹ́ntì ni. General Ìlákọ̀lẹ́ntì wọ́n wà níbi tí Pasuma tí wọ́n ti ṣe ayẹyẹ 40 ọdún náà. Bẹ́ẹ̀ ni K1 the ultimate gbogbo wa tá a bá gbàgbé pé láwuyewuye tó ń lọ lágbolé Fuji wípé ẹnìkan ò mẹ́nìkan lágbà
òun ló fà á tí agboolé fújì tó ń dàrú lọ́tún lósì ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà o ọ̀gá ńlá fújì ó pèrò ó pèèyàn ó pe àwọn ojúlímọ̀ àti ẹbí tààrà òun ni wọ́n bá ọ̀gá ńlá fújì tí wọ́n bá a ṣe ayẹyẹ náà general Ọlákọ̀lẹ́ntì àti K1 the ultimate ni wọ́n jọ jókòó papọ̀ débi tí ìjà ti parí tí K1 tó ti gbà fún general Ọlákọ̀lẹ́ntì gẹ́gẹ́ bí aṣíwájú kò wá tún tán síbẹ̀ o ọ̀gá ńlá fújì ṣe bẹbẹ fún àwọn tí wọ́n jẹ́ báǹdì wọn ni wọ́n bá gbé owó ńlá owó tó tówó 10 million naira òun ni ọ̀gá ńlá fújì tí wọ́n fi ta àwọn báǹdì wọn lọ́rẹ ní àwọn tí wọ́n jọ bèrè látàyé ìgbà tí wọ́n jọ bèrè lórí pátákó látọdún 90s Pasuma fi 10 million naira ta àwọn tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ wọn lọ́rẹ ẹ ti rí pé àwọn àṣírí kan tún bẹ́ẹ̀ o ẹ wá farabalẹ̀ kí ẹ wá gbọ́ ohun tí ọ̀gá ńlá fújì fúnra wọn sọ àti àwọn nǹkan tí Wàsíù Àlàbí fúnra ara ẹ̀ tí wọ́n sọ K1 the ultimate wọ́n sọ̀rọ̀ lẹ́yìn náà ni ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ lágbélé fújì ìyẹn kí n Dr. Saheed Òṣùpá wọ́n ṣe bẹ́bẹ́ o ni wọ́n bá gbé owó ńlá lẹ̀ àṣé owó ńlá òun náà ló máa bá pàdé ní àgbo ńlá ó yẹ wá farabalẹ̀ báyìí kí ẹ wá jẹ̀gbádùn bí ètò náà bó ṣe lọ lọ́lọ́kan òjọ̀kan ẹ ti mọ̀ pé mi náà ní àṣírí àràǹbarà àṣírí tí n bá ti mú wá àṣírí tó ní kìmíní tó lè tó sì jẹ́ pé ó ní ẹ̀tọ́ kí n mú wá ni ẹ wá farabalẹ̀ dáadáa kí ẹ wá wo bí ètò náà ṣe lọ lọ́lọ́kan òjọ̀kan Pasuma wonder 40 years on stage ẹ wò ó kò ń ṣe kékeré àṣírí bẹ́ńbẹ́ ó yá ẹ wá jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká wò dáadáa ó yá. àwọn mẹ́wàá kan wà nínú báńkì yìí tí wọ́n ti lo 30 years so ó jẹ́ 30 plus 10 ó jẹ́ 40 tí wọ́n ti wà ní báńkì láti 94 ẹ̀tọ́ wà wọ́n fídíò ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ lórí stage fídíò ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ lórí stage táwọn báńkì wà lẹ́yìn ẹ̀ máa pínkì àwọn ojú kọ̀ọ̀kan yìí nínú fídíò rẹ̀. So 1994 ló ti wà nínú báńkì àwọn mẹ́wàá ló wà ní ẹgbẹ́ àpèṣe so wọ́n ti lò 30 years tenure hotel. So táwọn ti pe orúkọ wọn wọ́n máa jáde wá síbí káàmà fún wọn surprise tàbí fún wọn lọ. Mr. Sharafa Alabi Ọ̀sánidé ẹ̀kọ́ náà fún ní káàsì rẹ̀ ká fún yín bí àti káwọn èèyàn kò ní ìjọba ń lọ so ẹ bá mi fún Ìjọba wà ń bẹ̀rẹ̀ ká máa ẹ̀mọ́ jálẹ̀ ẹ̀mọ́ jálẹ̀ ká máa àjọ ọ̀rẹ́ náà kò ní tí tó ní nàìjíríà kò ní ti ṣọ́ ẹjọ́ wà bẹ́ẹ̀ náà ẹ bá gbé fún báńkì ní pé ẹ̀dì pé ẹ̀dì ṣiṣẹ́ ní báńkì ẹ̀dì ṣiṣẹ́ tó bẹ̀rẹ̀ ẹ̀dì iṣẹ́ náà ṣe ẹ̀dì tàwa. Àwọn náà ní ká appreciate ní díẹ̀ nǹkan má bẹ̀rẹ̀ kókó kéré ẹ̀tí ìwọ̀nà ẹgbẹ́ ìṣòwò ẹgbẹ́ bọ̀ ní kẹ́rì ṣìlẹ̀ àṣíríkà ṣìlẹ̀ ọba àgbọ́nìjì ìṣòwò ẹgbẹ́ dáadáa ámbàlì ẹ̀rọ tó lókè ẹ̀rọ tó lókè náà wọ̀nyí máa tó lókè wọ́n sí ẹ̀rọ rẹ̀. Ọ̀dà apáyà ọba apáyà ìṣẹ̀ ó kéré o wọ́n kéré máa ọba apáyà ìṣẹ̀ ọba ọ̀rọ̀ kéré fún mi nínú dáadáa ó mú máa wọn.
Asiri Ayọ̀dèjì bàbá. Ààrẹ afẹ́fẹ́fẹ́ àtẹ́lásàkọ́fẹ́fẹ́ ìdọ̀kùnrin sí ìdọ̀kùnrin ìwà àmánìjì. Ṣẹ́gun ọba fún àwọn ilé ètò pẹ́ bí ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀sà àtìgbà àwọn ilé ètò káfí ẹ̀sà àgbà ẹ̀ṣẹ̀ thank you. Ẹ̀rọ tó lọ́rọ̀ tó lọ́rọ̀ tó wọ́n ti rí nù. Bàbá Túndé Ẹ̀sùnbà Túndé Rẹ̀lẹ̀. Ẹ̀rọ àbúrò. Ẹ̀rọ àkàbà ẹ̀rọ ó ti ti máa wà bí. Ó ti lọ. Fọ́ọ̀tì Ayọ̀lá. Àgbọ̀dọ̀ sọ fọ́ọ̀tì lẹ́sọ̀ tó ká má ṣe ọmọ tó lánàá. Àgbọ̀dọ̀ sọ ọmọ tó máa lánàá ní fọ́ọ̀tì. Ọ̀rọ̀ ńlá tó pọ̀ ní òjò iná àwọn àpàtẹ ti pé wọ́n ní ọ̀nà ọ̀gá àwọn àpà ọ̀gá àgbà ọ̀gá ìṣọ́ nípa àbíṣẹ́ ìgbìmọ̀. Wàásù àníwáṣà ẹ̀ka lọ́wọ́ lọ́wọ́ yára àwọn ọmọ ọ̀fẹ́ lọ́wọ́ bá nìyẹn. Àkíyàn wà lọ́wọ́ yára ọ̀sùn. Last but not least, Father alone, Mr. Sunday Dada, the first person. Second, Odota. Samuel. Ọ̀nìkàfẹ́ ẹ̀fẹ́ ni kẹ́yìn lágbo. Torí pẹ́ẹ́ni tó ń ṣe kìíní kẹ́yìn lágbo tó tó bá wá sí. Torí pé ẹgbẹ́ tí ọkọ̀ ọdún àti tẹ́yìn ẹni tó bá wá sí. But now kò tó ń fi hàn yìí ẹnu mi dáadáa. Àtijọ́ pa òtítọ́ ẹ̀rọ ọdún mi sí. Placard tí wọ́n gbé fún ọ̀yìn kò sì sí ní kú. Ẹni wà wọn máa fún yàrá ẹ bà bọ́. Ẹ ṣọ́. Ọba ọ̀rọ̀. Yọ̀rọ̀ bá sọ. Bàbá alábọ̀dé tì. Ọlọ́run ṣe dáadáa àwọn tó dúpẹ́ lọ́lá ní dúpẹ́ lẹ́sí ẹni pọ́tà pẹ́ ọ́ Ọlọ́run tó ṣe ìbẹ̀rẹ̀ òdájú lónìí. Gbogbo mi tó ti lọ́ọ́ rẹ̀ o, gbogbo mi tó ti lọ́ọ́
Ìjọba ẹ̀kọ́ ọ̀hún.